Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adeosun. Ojo Aanu òun ló tún dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. A fọpẹ́ fìyìn fògo fún orúkọ yín torí pé ṣé torí pé àánú yín ìyẹn dúró láéláé. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi. Ọlọ́run á tún fi ọ̀rọ̀ rẹ̀ á tún fi yé wa lẹ́ẹ̀kan sí. A ó máa yin Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, àwa máa tún dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí àánú rẹ̀ tí a tún rí gbà lónìí fún oore ọ̀fẹ́ àkọ́tún èyí tó fún wa wípé ká jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tá a ṣẹlẹ̀ lórí lónìí ẹ ti máa rí lórí àmóhùnmáwòrán yín, bóyá orí laptop lẹ́yìn dẹ̀wà bí orí fóònù. Òun náà ni àwọn ìbéèrè tó le nípa ẹ̀ṣẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ní ìkan nínú àwọn ọmọ wa tí wọ́n wú ìbéèrè jáde. A ṣe fídíò kan ó dàbí pé ó ti pẹ́ díẹ̀, ó dàbí pé ẹ̀kọ́ baptism kọ́ yẹn òun la kọ́ lọ́jọ́ yẹn. Wọ́n á lẹ́nìkan béèrè ìbéèrè nígbà yẹn ó dẹ̀ ti pẹ́ gan. Ẹni tó béèrè ìbéèrè ẹ dákun ẹ má bínú. Ohun tó fà ni pé ní àkókò náà a ò ní àwọn tó lè ràn wá lọ́wọ́. Àwọn ọmọ tí ó lè ràn wá lọ́wọ́ gbogbo wọn ti lọ school, so wọ́n láti gba àwọn ènìyàn ni. Tá bá dẹ̀ fẹ́ gba àwọn èèyàn ó yẹ kó ti yé yín, owó la máa ná. So ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrànlọ́wọ́ tó gbé dìde ní ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀. So ọ̀kan nínú àwọn ọmọ tá a ṣe gbà òun ni ó wá padà sáwọn fídíò yẹn, bóyá òun wò ni o bóyá ṣẹ́ ló dẹ̀ bá débẹ̀ o, òun ló wù ìbéèrè yẹn jáde tí ẹnìkan béèrè. Ibi tọ́lọ́run dẹ̀ ti máa ṣe ń kọ́, ẹnìkan ṣe ìbéèrè kan lọ́wọ́ mi lánàá, mo wá ní ẹ jẹ́ kí n tètè dáhùn ìbéèrè torí pé ó jọ mọ́ra. Ìbéèrè yẹn ni wípé dákun máa kà ní èdè Òyìnbó máa túmọ̀ ní èdè Yorùbá. Ní ṣókí ìbéèrè wọn ni wípé what is the difference between sin, transgression and iniquity? Ìbéèrè wọn nìyẹn. Èdè Yorùbá ẹ̀ sọ pé wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ṣẹ̀, ìrékọjá àti àìṣedéédé. Kí ni ìyàtọ̀ láàrin mẹ́tẹ̀ẹ̀ta? Tẹ́ bá wo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó jọra àti ẹ̀ ń gbé síra kí ṣàwá nìkan. Bíbélì gan, àwọn tó túmọ̀ Bíbélì sí èdè Òyìnbó àti sí èdè Yorùbá wọ́n gbé sínú ara. Ibi tán ti rí ẹ̀ṣẹ̀ ibòmíì wọ́n á pè ní ìrékọjá, ibi tán ti rí ìrékọjá wọ́n á pè ní àìṣedéédé. Pàápàá Bíbélì èdè Yorùbá àwọn olóyìnbó tiẹ̀ ṣe try díẹ̀ ṣùgbọ́n ìgbésíra yẹn pọ̀. Ìbéèrè tó wà bẹ́ẹ̀ ni pé ṣé ìyàtọ̀ tiẹ̀ wà rárá? Bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà. Bó ṣe jọra tó ṣe ló dàbí ẹni tó bí bẹ́ta, àwọn identical triplets yẹn tó ń jọra gan, ṣùgbọ́n bó ṣe jọra tó ìyá ọmọ ó dọ́mọ ẹ̀ mọ́ o. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ṣe rí. So ẹ jẹ́ kí wọ́n á mú ní ìkọ̀ọ̀kan. Màá mú àkọ́kọ́ ẹ̀ sin, ìyẹn ẹ̀ṣẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀ṣẹ̀ gan? Ẹ̀ṣẹ̀ túmọ̀ sí missing the mark. Missing the mark. Tí ó dàbí ìgbà tán bá gbébọn fún yàn, tán bá ní ṣe orí kìíní rogodo tó ń wó lọ́ọ̀kan yìí, ìwọ ṣáà yìnbọn sí kó bá nù rogodo yẹn, kẹ́niyẹn wá yìnbọn kó má bá nù rogodo yẹn kó wá bọ́ sẹ́gbẹ̀ẹ́. Iná ń pè ní missing the mark. Ìyẹn ni pé téèyàn bá ṣe nǹkan kan ìyàtọ̀ sí ojúlówó nǹkan tọ́lọ́run ní kó ṣe. Fún àpẹẹrẹ, tẹ́ bá wo ọba Sọ́ọ̀lù, Ọlọ́run sọ fún pé kó lọ sí ìlú Amálẹ́kì kó pa gbogbo nǹkan tó ń mí, kó pa gbogbo ẹ̀rùn pátápátá. Ṣùgbọ́n along the way ọba Sọ́ọ̀lù ó reconsider èyí tó tẹ́ lọ́rùn ló ṣe. Ẹni pé ó pa àwọn èèyàn lọ rẹpẹtẹ o, ṣùgbọ́n ó dá ọba bẹ̀ sí àti àwọn nǹkan kan ó ló fẹ́ fi ṣe ìrúbọ. Ẹ̀rí ó ti miss mark. Ẹni pé ẹ̀ṣẹ̀ ni pé níta ní kó ṣe ó ṣe láàbọ̀ ó ṣe ní ojú wọn ó ṣe kún. So a lè ṣẹ̀ sí Ọlọ́run, a lè ṣẹ̀ sí èèyàn. Ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ against God or against fellow human being. Èyàn lè ṣẹ̀ Ọlọ́run tàbí kó ṣẹ̀ ènìyàn. Bí Pharaoh ṣe pé Mósè àti Árónì lọ́jọ́ yẹn nínú ìwé Exodus chapter 10 verse 16. Bíbélì sọ pé Pharaoh yára ránṣẹ́ pé Mósè àti Árónì, ó sì sọ fún wọn pé èmi ti ṣẹ̀ sí Olúwa Ọlọ́run yín àti sí yín pẹ̀lú. Ẹ rí i pé kì í ṣe Ọlọ́run nìkan lèèyàn lè ṣẹ̀ sí, èèyàn lè ṣẹ̀ ọmọnìkejì ẹ̀. Ẹ̀ṣẹ̀ yẹn ni pé tó túmọ̀ sí ni pé èèyàn miss mark. Bóyá bàbá rán ọmọ ẹ̀ ní ilé ìwé lọ sí ilé ìwé o, so tó bá ti dé ilé ìwé o fún tíṣà ní
100 naira. So bàtó dẹ̀ dé ilé ìwé ó yọ 20 bẹ́ẹ̀ ó fún tíṣà ní 90 naira. Ẹ rí i pé ó kì í pé kò fún tíṣà lówó rárá ṣùgbọ́n ó miss mark. Ìkàtà pé ní ẹ̀ṣẹ̀ nìyẹn yẹn pé èèyàn ò gbọ́ràn dé ojúlówó ẹ̀yọ. A tún lè pe ẹ̀ṣẹ̀ ní ìdàkejì kéèyàn ṣe dáadáa ṣe báyìí ṣùgbọ́n ẹlú ẹ̀ ṣe báyìí pé ó padà pọ̀ sí ojú ọ̀nà kan náà pé èèyàn ò gbọ́ràn dé ojúlówó dé góńgó òun náà pè ní ẹ̀ṣẹ̀. Tẹ́ bá wo Galatians chapter 5 verse 17 ó sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ ó ní nítorí ara ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí ẹ̀mí. Galatians chapter 5 verse 17 ni mò ń kà yẹn ara ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara àwọn méjì ń lòdì sí ara wọn kí ẹ má bàa lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn ni pé opposite rere ẹ̀rí opposite ẹ̀mí ara ni. So ẹ̀ṣẹ̀ dẹ̀kẹ̀rí ara yẹn ló fẹ́ máa tẹ̀lé bẹ́ẹ̀ ẹ̀mí ló yẹ kí ara tẹ̀lé. Ṣe ti get bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ṣe ń wáyé nìyẹn ara máa fẹ́ tẹ̀lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ò ní gbà. So opposite rere òun náà ni ẹ̀ṣẹ̀. Tàbí ká pè ní kéèyàn kọ̀ láti má ṣe ohun tí ò tọ́. Èèyàn kọ̀ kò ṣe ohun tí ò tọ́. Tẹ́ bá wo nǹkan tí ìwé James sọ Jacob orí 4 James chapter 4 verse 17 James chapter 4 verse 17 ẹ̀rí bẹ́yẹn ó sọ categorically bẹ́yẹn ó sọ pé nítorí náà ẹni tí ó bá mọ rere ìṣe tí kò ṣe ẹ̀ṣẹ̀ ni fún. Ẹ̀rí bẹ́yẹn therefore to him who knows to do good ẹni tó bá mọ rere ṣíṣe tí ò dẹ̀ ṣe wọ́n sọ pé sí ẹni yẹn ẹ̀ṣẹ̀ ni. So ẹ̀ṣẹ̀ ní àwọn nǹkan tí mo dárúkọ yẹn ẹ̀ṣẹ̀ ni pé kéèyàn má gbọ́ràn dé góńgó ẹ̀yìn tàbí kó ṣe lòdì sí nǹkan tó tọ́ ẹ̀yìn tàbí tí ò bá ṣe ohun tó tọ́ òun náà pè ní ẹ̀ṣẹ̀. Ìbéèrè kan farahàn tí mo gbà lánàá tó jọ eléyìí ṣùgbọ́n mi ní dáhùn báyìí. Ó dìgbà tí máa túmọ̀ ẹ̀ṣẹ̀ ìrékọjá àti àìṣedéédé ẹ̀ pé sin transgressions and iniquity tí máa túmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ni answer yẹn máa tó dùn dáadáa. Ìbéèrè yẹn ẹ jẹ́ kí n béèrè báyìí ṣùgbọ́n mi ní dáhùn báyìí. Ìbéèrè yẹn sọ wípé àwọn dáàdì yẹn ní láti àwọn ò lè rántí ọdún ọ̀hún táwọn ti máa ń gbàdúrà gbogbo ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ọ́mọ̀ dá àti tí mi mọ̀ọ́mọ̀ dá unintentional sin ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá àti ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá gbogbo àlà ń gbà. Wọ́n sọ pé wọ́n ní ṣé ọ̀rọ̀ yẹn ní ìtumọ̀ ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá àti pàápàá ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá ẹ̀yọ mi ní dáhùn báyìí. Ní tí mi fi ní dáhùn báyìí ni mo fẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin ẹ̀ṣẹ̀ àìṣedéédé àti ìrékọjá. Mo fẹ́ ká mọ̀ yàtọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn. So ìgbà yẹn ni ìdáhùn máa wá dùn àwa yé gbogbo wa dáadáa. So mo ti sọ nípa ẹ̀ṣẹ̀ ẹ ká túmọ̀ transgression ìyẹn ìrékọjá transgression ìrékọjá. Ṣé rí kí ló ń pè ní ìrékọjá òyìnbó ń pè kí ló ní presumptuous sin. Ìbéèrè Yorùbá mi kan ó sọ ní ọ̀nà tí ò yé àwọn èèyàn ó ní ẹ̀ṣẹ̀ ìkùgbù jẹ́ kẹ́ ẹ mọ̀ ní sáàmù tó sọ pé gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìkùgbù. How many people ló mọ̀ ọ́n ní ìkùgbù? Ó wà Bible Yorùbá bẹ́ẹ̀ ni in Yorùbá Bible tẹ́ bá lọ wo Yorùbá Bible àtijọ́ yẹn ẹ rí i pé tí Yorùbá Bible sọ ni pé gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìkùgbù. Tí Yorùbá yẹn kó jẹ́ ni pé gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ọ́mọ̀ dá ìyẹn náà pè ní ìrékọjá. ẹ jẹ́ kí n sọ bí tó wà ní Bíbélì yẹn béèrè Psalm 19 verse 13 Psalm 19 verse 13 ẹ dákun jẹ́ mo sáré ṣì ó ní keep back your servant also from presumptuous sins and let them not have dominion over me, then I shall be blameless and I shall be innocent of great transgression. Ṣé rí bẹ́yẹn yẹn náà pé transgression kì í ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá kò sí ní kàtígórì ẹ̀ṣẹ̀ máa ṣàlàyé bó ṣe jẹ́ fún wa. Ṣé rí tá a bá mọ̀ọ́mọ̀ dá ẹ̀ṣẹ̀ yẹn ni pé a mọ̀ yìí pé kíní wrong ṣùgbọ́n nítorí ìdí tó pé bóyá wà nìkan ló yé kò yé ẹnìkankan bóyá à ń tijú bóyá àfẹ́ kan mú wa ní kíní kan ní wẹ́ẹ́ ọ̀ bóyá fẹ́ go along with the flow làbá rọ́ọ̀lù yẹn ni pé ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dání fún àpẹẹrẹ
ọ̀rẹ́ wa ní story tí mo gbọ́ lé nìyẹn mọ́mí yẹn ni ọ̀rẹ́ òun ní kàn tẹ̀lé wọn lọ bì kan bàtà àwọn wá débẹ̀ báwọn ṣe débẹ̀ báyìí lẹ́mí wọn sọ pé no ibi ò kì í jẹ́ ibi kì í ṣe ibi tó yẹ ká ti bá ọmọ Ọlọ́run ṣẹ́ni bẹ́yẹn ibi kì í ṣe ibi tó yẹ ká ti bá ọmọ Ọlọ́run síbẹ̀ wọ́n ní ẹ wọlé ẹ jókòó wọ́n jókòó ẹ̀yìn o wọ́n ní ẹ wọlé ẹ ṣe báyìí wọ́n dẹ̀ ṣe báyìí o ọ̀rẹ́ dẹ̀kẹ̀rẹ́ manfred ló lọ bá so Ọlọ́run dẹ̀ bá mọ́mí ṣe máàlù kan náà tún wà ń bẹ̀ so wọ́n ti ń fọwọ́ ja wọ́n lára wọ́n ti ń fọwọ́ ṣe kí ni mò ń ṣe bí gan-an ṣùgbọ́n kan tó ṣe yẹn wọ́n ti gé stout bíi méjì so mi ì mọ̀ bí tán bá dé o ibi tí mo mọ̀ dé mo sọ fún wa yẹn ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ téèyàn mọ̀ọ́mọ̀ dá òun nìyẹn náà pè ní presumptuous sin so òun dẹ̀ náà pè ní transgression so tí wọ́n tán fẹ́ sọ̀rọ̀ báyìí wọ́n sọ pé Olúwa ṣàánú mi lọ́wọ́ ìrékọjá kì í ṣe ìyẹn ti kúrò ní ẹ̀ṣẹ̀ yóò ṣe pé máa ìyàtọ̀ jẹ́ kí n wá túmọ̀ ìyàtọ̀ fún wa mo sọ pé ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan ni pé èèyàn mi ti mark èèyàn sì try láti ṣe rere yẹn èèyàn gbégbésẹ̀ láti ṣe rere yẹn ṣùgbọ́n kò kàn meet mark ni bí ọmọ tó wà ní school tó gba 6/10 ẹ̀rí pé wọ́n á ní kó lọ ṣe correction so ó dùn láti ṣe ṣùgbọ́n kò wá rí ṣe ó ní sin ẹ̀yọ ó ní gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run máa ń dáríjì bẹ́ẹ̀ ni so ṣùgbọ́n ẹ má jẹ́ kí n dọ́gbọ́n dáhùn question tí mo ní màá dáhùn létà yẹn so màá dúró níbẹ̀ so mo ti ṣàlàyé ẹ̀ṣẹ̀ fún wa mo ti ṣàlàyé ìrékọjá tá à ń pè ní transgression tàbí tá a lè pè ní èdè ìgbàlódé lóyìnbó pé presumptuous sin ẹ ká bọ́ sí kẹta iniquity ṣe rí iniquity yẹn gan ni bàbá wọn transgression àgbà ẹ̀ṣẹ̀ ni iniquity òun ni grandpa àwọn méjèèjì òun ni grandpa iniquity ni father transgression iniquity ni grandfather sin ẹ̀ṣẹ̀ kí náà pè ní iniquity ni pé èèyàn pinnu láti dẹ́ṣẹ̀ ó mọ̀ wípé kíní yìí kò lè yọrí sí rere ó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ó mọ̀ pé transgression ni ó mọ̀ pé kò bá òfin Ọlọ́run mu ṣùgbọ́n ó ṣe anyway kò care mi ì lè para mi jàre jẹ́ kí n wọ́n náà àbáyọ òun náà pè ní iniquity ìyẹn burú ju ẹ̀ṣẹ̀ lọ ó dẹ̀ tún burú ju transgression lọ so ó yẹ mo ti ṣàlàyé báyìí ẹ̀ṣẹ̀ transgression iniquity bó ṣe tẹ̀léra wọn nìyẹn mẹ́tẹ̀ẹ̀ta ó lòdì sí Ọlọ́run ṣùgbọ́n ó wúwo ju ara wọn lọ fún àpẹẹrẹ ẹ wo Dáfídì ọba Dáfídì lọ́jọ́sí ṣé kò mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni láti bá ìyàwó oníyàwó ṣàgbèrè ẹjọ́ ẹ̀ ṣàlàyé ó mọ̀ but ó go along anyway the reason is that mi lè mójú kúrò tí mo rí màá débẹ̀ ẹ̀yọ kí tí wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan ṣé Dáfídì ò mọ̀ pé téèyàn bá pààyàn ṣé kò mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ó mọ̀ iniquity ibi tí iniquity wà ní that is why tó yẹ pé nígbà tó ń gbàdúrà ó gbàdúrà kọ́ náà dá ẹ̀jẹ̀ òun lórí iniquity ni o kò ní kọ́ náà dá ẹ̀jẹ̀ òun lórí ẹ̀ṣẹ̀ iniquity ó ń gan fúnra ẹ̀ ló ń pè é fúnra ẹ̀ so tẹ bá wo iniquity yẹn àìṣedédé èèyàn plan láti ṣe ni kì í ṣe pé bóyá kì í ṣẹ̀ṣẹ̀ téèyàn kan já sí lójijì wá pé iṣẹ́ kò gbégbèsè bí àpẹẹrẹ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn àwọn mọ́mì yẹn nígbà tó ní wọ́n ní tẹ̀lé mi lọ ká lọ kí ẹnìkan pàtàkì immediately tán dénú lẹ́yìn tán ni pé this thing is against God's will lóye kan ti ọ̀rẹ́ a máa pàdé nílé kọ́ni máa bá ti wọn lọ wọn ò ṣáàfi wọn ò yọ̀bọ́n sí wọn ò dẹ̀ fi ṣé nìdí wọn mú ó yẹ kán lè jáde ṣùgbọ́n wọ́n go along to almost 2-3 hours ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n jọ jójójójójójójó wọ́n fọwọ́ nù wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ dé mo rí pé mi ò gbà wọ́n parọ́ wọ́n fọwọ́ jẹ wọ́n lára wọ́n fọwọ́ nù wọ́n lára wọ́n ń ṣe patí àwọn mẹ́rin yíyan mẹ́rin ṣe patí ni òye mi o so well àwọn náà wọn ò kí àwọn náà ò kí àwọn bá a sọ wọn là máa láìka àwọn èèyàn bá àwọn èèyàn wọn ní pé ẹlòmíì àfi kẹ́kọ̀ọ́ kẹ́rì bẹ́yìn so wọ́n fọwọ́ já wọn lára wọ́n fọwọ́ jẹ wọn lára àwọn ìbùnà kíná bá lè dé lóòótọ́ wọn ò sí nílé ọkọ ṣùgbọ́n ṣáà láwọn ọmọ tó ṣe gọ̀ṣọ́ kí ni ṣé táwọn ọmọ bá rí mi wọ́n ní èrò tó ń wọ ọkàn wọn nìyẹn bàtà wá dẹ̀ di pé wọ́n gbé ọ̀rẹ́ wọn yẹn wọ yàrá kan tẹ́nìkejì ní ó yá làwọn àmúbàgbé wọn tó lọ ṣùgbọ́n transgression ti dé wọ́n ti kọjá wọ́n ti kúrò níbi ẹ̀ṣẹ̀ wọ́n ti dé transgression kan tó kíyè wọn tó sọ thank God wọn tí mú tí yó débi pé wọn ò lè dúra now ẹ wá wo eléyìí báyìí iniquity gangan lọ báyìí pé kí ló fẹ́ ṣẹlẹ̀ pátápátá
kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbàjáre ṣé màá wá kú ni ìyẹn náà pè ní iniquity, ìyẹn ń plan dẹ́ṣẹ̀ fún iniquity ni ẹ̀yìn òbí mo fẹ́ kábì kan sí wa ni mo ṣe ń ṣàlàyé bẹ́ẹ̀ yẹn Micah chapter 2 verse 1 Micah orí kejì ẹsẹ̀ kẹ́yìn kọ́ka lóyìnbó màá túmọ̀ ẹ̀ Yorùbá ó ní woe to those who devise iniquity ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn wọ́n ní ègbé ni fún àwọn tó gbìmọ̀ àìṣedéédé wọ́n máa ń gbìmọ̀ ẹ̀ ni so ẹni tó bá go into iniquity tó bá lóhun ò mọ̀ ẹ ṣe ṣùgbọ́n à lè sọ yẹn ìtẹ́ fi hàn mí yẹn tọ́ ni kò rọ́pọ̀ lọ́rùn ṣé yẹn dàmú yẹn sọ yẹn kò rọ́pọ̀ lọ́rùn ẹni tó bá lè sọ pé òun fẹ́ ṣe iniquity ṣùgbọ́n òun ìyẹn wọ́n máa ń fara balẹ̀ focus lórí iniquity ni ṣe bẹ́ẹ̀ yẹn and ìgbéri tẹ̀síwájú ní and work out evil on their beds ṣe bẹ́ẹ̀ yẹn woe unto those who devise iniquity and work out evil on their bed mo sọ fún àwọn náà plan ẹ̀ ni at morning light they practice it ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n nígbà tí ìmọ́lẹ̀ ọjọ́ yọ ẹ̀rí ohun tí wọ́n gbé mọ̀ lórí bẹ́ẹ̀dì yẹn wọ́n gbé gbèsè lé lórí because it is in the power of their hands ṣe bẹ́ẹ̀ yẹn torí pé ó wà ní ìkáwọ́ wọn láti ṣe so mo sọ fún àwọn ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn sin transgressions iniquity ẹ̀ṣẹ̀ ìrékọjá àti àìṣedéédé wọ́n ó jẹ́ ìkankan náà ni kò lílòdì sí Ọlọ́run gbogbo ẹ̀ ṣùgbọ́n wọ́n yàtọ̀ díẹ̀ síra ó dẹ̀ ká ní òye ẹ̀ so ìbọn tá a bá ní òye ẹ̀ á kàn máa gbàdúrà ṣáà ní lágbàmí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀gbà ẹlòmíì dẹ̀ ti kúrò nínú ẹ̀ṣẹ̀ ó ti bọ́ sí àìṣedéédé ẹlòmíì ó ti bọ́ sí ìrékọjá ẹlòmíì kan ti kúrò ìrékọjá ó ti bọ́ sí àìṣedéédé ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni Ọlọ́run fi ń jọ́ọ̀jì mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí bẹ́yìn so the truth about it nìyẹn wípé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ ní òye nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ kí wọ́n padà sí ìbéèrè tí mo sọ lẹ́ẹ̀kan pé àbí lọ́mí lánàá ìsìn ló máa ṣe dùn láti dáhùn ẹ̀yìn ó ní wọ́n ní ṣé kinní kan wà tó ń jẹ́ gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀ dá gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ọ́mọ̀ dá àti tí mi mọ̀ọ́mọ̀ dá well ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mu díẹ̀díẹ̀ kó lè yé wa ṣe rí nínú májẹ̀mú láíláí kí ìgbàlá tó fara hàn tó yẹ pé olúkúlùkù ní ó ń rìnrìn àjò ìgbàlá ẹ̀ fúnra ẹ̀ nípa ìrúbọ Ọlọ́run fààyè ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀ dá sílẹ̀ unintentional sin ẹ̀ṣẹ̀ téèyàn ò mọ̀ọ́mọ̀ dá tábà wò lára àwọn òfin ìjọsìn nígbà yẹn tí Ọlọ́run fún àwọn Ísírẹ́lì nínú ìwé Númérì Numbers chapter 15 verse 27 Numbers chapter 15 verse 27 ẹ rí i pé màá kà lóyìnbó màá tún sọ Yorùbá ó ní and if a person sins unintentionally then he shall bring a female goat in its first year as a sin offering if a person sin unintentionally ṣe ti rí bẹ́ẹ̀ yẹn now ààyè yẹn yọ ń gbà yẹn pé wọ́n ní ṣùgbọ́n bí ó bá jẹ́ pé ẹnìkan lọ ṣẹ̀ ní àìmọ̀ ó ní kí ó mú abo ewúrẹ́ ọlọ́dún kan wá fún ẹbọ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n bàtà wá dé májẹ̀mú tuntun tí Ọlọ́run ti change the mode of worship mo sọ fún wa the biggest work of salvation ó ní pé ọ̀nà tá à ń gbà jọ́sìn tẹ́lẹ̀ ó ti yàtọ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ranko kò sí nǹkan tá à ń gbé lọ anywhere àmọ́ so nígbà tó wá ti di májẹ̀mú tuntun yẹn kò sí ààyè fún àìmọ̀ ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀ dá kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún wa bẹ́ẹ̀ ni ẹ ti gbà ẹ pẹ̀lẹ́ sà ẹ ti gbà bí ẹni máa kó tọ́ ni a mọ̀ dáadáa àwọn náà bá tá a lóye Olúwa ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀ dá àti tí mo mọ̀ọ́mọ̀ dá Olúwa ẹ dáríjì kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o lábẹ́ májẹ̀mú tuntun nígbà tí Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa tó ti jíǹde rẹ̀ ọ̀run yẹ ṣàlàyé kó lè yé wa dáadáa ẹ̀yọ́ ibiṣẹ́ ní nǹkan tó sábà máa ń fà á tó fi rí bẹ́ẹ̀ ni pé mo máa sọ fún ọmọ ní in the midst of translation pé a fẹ́ túmọ̀ èdè kan sí èdè míì tá a bá ṣọ́ra a máa dá gbogbo ẹ̀ pọ̀ mọ́ra so that is why tí n bá fẹ́ ka bíbélì máa ń sábà kà ní New King James Version because òun ṣe ní version tí ẹ̀rọ ẹ̀ ò tó àwọn yòókù rárá so ṣùgbọ́n ṣe láàánú pé bíbélì Yorùbá wa tó jẹ́ èdè Yorùbá wa tí gbogbo wa mọ̀ mi kì í like láti sinmi lé òun nìkan tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó yẹ pé wọ́n túmọ̀ yàtọ̀
fún àpẹẹrẹ bí n kí mo sọ lẹ́ẹ̀kan gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìkùgbò how many people ló mọ̀ nǹkan tó ń pè ní ìkùgbò so ìkùgbò yẹn ò jẹ́ káwọn èèyàn wá mọ̀ mo rántí pásọ̀ wa kan lọ́dún kan lọ́ngbà tán kọ́ kà sí wa létí akérègbà yẹn kí ló ń jẹ́ ìkùgbò màmá yẹn kà gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìkùgbò pásọ̀ wa ní àhá wọn àná sí ìkùgbò ní ẹ̀sà wọn ní kí ló ń jẹ́ ìkùgbò pásọ̀ rẹ̀ rí ó ní ṣe ògbọ́n mọ́ṣe sọ ni wọ́n kùgbò nígbà tí èèyàn kùgbò sí nǹkan àṣerọ́ ni àṣẹ ògbọ́n ní ìkùgbò so exactly bó ṣe rí nìyẹn so bọ̀ tá a bá farabalẹ̀ tá a bá lọ wò á mọ̀ pé ìkùgbò kì í ṣe bẹ́ẹ̀ ohun tó túmọ̀ sí ni pé ohun téèyàn mọ̀ọ́mọ̀ ṣe náà yẹ kí n padà sí ìdáhùn yẹn mo ń sọ fún wa pé ní májẹ̀mú tuntun ààyè ẹ̀ṣẹ̀ àìmọ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá wò dáadáa tẹ́ bá wo ìtumọ̀ tí mo fún wa lẹ́ẹ̀kan pé ẹ̀ṣẹ̀ ìrékọjá àti àìṣedéédé kò mẹ́tẹ̀ẹ̀ta yẹn wàá fààyè ẹ̀sà mi ò mọ̀ ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kí n tẹ̀síwájú nínú àlàyé mi ìdí ẹ̀ tí àìmọ̀mọ̀dá ẹ̀ṣẹ̀ àìmọ̀ fi wà ń gbà yẹn ni pé abẹ́ òfin ni wọ́n wà ìdí tó fi dẹ̀ fi máa rí bẹ́ẹ̀ ni wípé ṣé iná mọ̀ pé tán bá ṣe òfin ó ṣeé ṣe kéèyàn máa mọ̀ mọ́ rántí lọ́dún kan lọ́hùn mo bá ẹnìkan bẹ ọlọ́pàá èmi ń lọ bí tèmi ní o now but mi like máa fònà lẹ́spress mi like láti máa sáré balabala irọ́ òdì kejì la páàkì mọ́tò sí apáàkì sílé epo àwa fònà wa ṣe ní express yẹn pedestrian bridge náà ń pè lọ́dọ̀ wa ń bì ẹni pé èèyàn fẹsẹ̀ gun òkè bọ́ọ̀lẹ̀ wọn fẹ́ kẹ́nìkan máa sáré àṣé àwọn kan tí ò wọṣọ àṣé wọ́n ti ìjọba ti fi wọ́n pamọ́ síbẹ̀ yẹn gbà táwọn àwa ń padà bọ̀ àti lọ làǹkàtà fẹ́ra àwa ń padà bọ̀ ká máa lọ sí di mọ́tò àwa rí i pé wọ́n mú ẹnìkan so ó ṣà ń bẹ̀ wọ́n á dúró wọ́n ní ẹjọ́ sẹ́ ẹ má bínú wọ́n láwọn mọ̀ so ọkùnrin yẹn sọ̀rọ̀ kan fún mi lọ́jọ́ yẹn ó ní ẹ̀sà ó ní kí n má bínú ó ní mi ò mọ̀ yín o ó ní but omi lè yàn ó ní tó bá rúbì sí báyìí ó ní wọn mọ̀ pété àti máa pàdé ó ní lábẹ́ òfin kò sí nǹkan tó ń pè ní mi ò mọ̀ wọn á dákẹ́ mú lóòótọ́ àṣà bá bẹ́ẹ̀ títí eventually mo fi máa yẹn lẹ̀ o but mo ń lo àpẹẹrẹ yẹn pé òfin míì lè wà kéèyàn má mọ̀ kó rọ̀lú ìtorí ẹ̀ ní àìmọ̀ ṣe farahàn nígbà yẹn o torí pé abẹ́ òfin o ni wọ́n ti ń sin Ọlọ́run abẹ́ òfin ni wọ́n ń gbé wọn ò mọ any other thing ju òfin lọ ó ṣe bó ṣe máa ṣe ní ẹgbẹ́ tó kàlẹ́ kan yẹn pé tó bá pẹ́ nìkan dá ẹ̀ṣẹ̀ tí ó mọ ẹran báyìí ní kó lọ rà wá so Ọlọ́run fi ààyè ẹ̀ lẹ̀ torí pé abẹ́ òfin ni wọ́n ń gbé òfin míì lè wà kéèyàn má mọ̀ òfin pọ̀ gan so ṣe pé òfin kan wà èèyàn náà èèyàn kàn sí tiẹ̀ ní ó dàbí mò ń wo program kan ní ọjọ́ kan wọ́n wá ń sọ pé ní Germany ó dàpọ̀ wà ní Germany lọ́dún yẹn lọ́ọ̀ ni yíyá yìí náà ni àbí so wọ́n ní Germany o wọ́n ní èèyàn ò gbọ́dọ̀ kan kọjá ó níbi tó ti máa fònà títì èmi ò dẹ̀ mọ̀ nígbà tá a lọ Germany àwa kàn fònà káàkiri àti ọlọ́pàá ò rí wa ni wọ́n bá mú wa so bẹ́ẹ̀ iṣẹ́ ti gẹ́ẹ̀tì ẹ̀ so téèyàn ò mọ̀ òfin téèyàn ò mọ̀ téèyàn rọ́ọ̀lù ó ní àlàfo ẹ̀ṣẹ̀ àìmọ̀ tó fi wà ń gbà yẹn ṣùgbọ́n lẹ́yìn ikú àti àjíǹde Jésù kò sí nǹkan tó pè ní ẹ̀ṣẹ̀ àìmọ̀ ẹ̀ṣẹ̀ tí ó wà ní ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ nígbà òpè ṣùgbọ́n ṣe láàánú pé nígbà tí Yorùbá máa translate ó tún translate sí àìmọ̀ òyìnbó dẹ̀ ti sọ correct ọ̀rọ̀ ńbẹ̀ yẹn ẹ jẹ́ kí n fún alápẹ̀rẹ̀ tó wà ńbẹ̀ àwọn flaws tí mo rí nínú translation tí mo sọ pé ìbéèrè Yorùbá Bible wa ò ní agbára ẹ má bínú mo mọ̀ pé mo ní project tí mo ń ṣe lọ ṣùgbọ́n ó slow kọjá nǹkan tí mo lérò ọdún 3 mo rò bí máa fi ṣe a rí access ẹ̀ bá jẹ́ ọdún 9 sí 10 so but a máa ṣe a máa parí ẹ̀ now tá bá wo Acts chapter 3 verse 17 ẹ máa rí pé unintentional kan náà kọ síbẹ̀ ó ní yet now brethren Paul ló ń bá ìjọ kan sọ̀rọ̀ yẹn ó ní yet now brethren I know that you did it in ignorance I know that you did it in ignorance nígbà tí wọ́n lọ ka Bíbélì Yorùbá wa ẹ̀ ó ní mo mọ̀ pé ẹ̀yin ṣe nínú àìmọ̀ no ignorance kan náà pè ní àìmọ̀ òpè náà pé ignorance nǹkan tó yẹ kí Yorùbá sọ ni pé èmi mọ̀ pé nínú òpè ni ẹ fi ṣe èyí bó ṣe kó pè gẹ́lẹ́ nìyẹn sọ pé ó ní yet now brethren I know that you did it in ignorance as did also your rulers bó ṣe kó túmọ̀ ní pé ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin ará mo mọ̀ pé nínú òpè ni ẹ̀yin fi ṣe gẹ́gẹ́ bí àwọn olórí yín pẹ̀lú ti ṣe so ó dàbí pé fún àwọn tí
Sátánì fún àwọn kan ní opportunity pé àṣẹ ní kàtàbí sọ mẹ́rin bíbélì ò dẹ̀ sọ bẹ́ẹ̀ tó pé àwọn tó ká ò farabalẹ̀ wò pókè inú èdè wo láti túmọ̀ mo ṣe ń bá yín sọ̀rọ̀ máa ń sọ dáadáa pé tí n bá ka kíní kan ní èdè òyìnbó nínú bíbélì tí ò bá yé mi máa padà sí èdè tí a fi kọ́ gangan láti mọ nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn torí pé nínú translation sí èdè tí a fi kọ́ bíbélì gangan sí èdè òyìnbó ẹ̀rọ lè wà bẹ́ẹ̀ náà ló ṣe rí láti òyìnbó sí yorùbá tí a bá ka nǹkan tí ò bá yé no. Brethren, I know that you did it in ignorance. Nínú òpè rẹ̀ kó jẹ́ kì í ṣe nínú àìmọ̀. Àìmọ̀ yàtọ̀ sí òpè. Ẹ̀yọ́ ìyàtọ̀ díẹ̀díẹ̀ ní ìwọ̀ tó yàtọ̀. But ẹ jẹ́ ká tún wò mí. Màá sọ ìgbà wo ni a wọ òpè. Ìgbà tá a wọ òpè ní ìgbà tá a ti mọ̀ Kristi. Àmọ̀ Kristi àmọ̀ kan tẹ́ṣẹ̀ ń jẹ́ mọ́mí ó ti yẹ yín gbà yẹn gbogbo táìmì yẹn ó ti yẹ yín. Ẹ̀yọ́ tẹ́ ń ṣe yọ́pì kiri yẹn ìgbà ẹ ò mọ̀ kò sẹ́ni tó fi òye yẹn yé yín so bẹ́ẹ̀ jẹ́rìn bẹ́ẹ̀ sọ pé gbogbo ìgbà yẹn Ọlọ́run fojú fò dá torí pé inú òpè lẹ ti ṣe bí ó dàgbà tí Jésù ń gbàdúrà fún àwọn èèyàn ni bó ṣe ń lù tọkàn mọ́gi ó ní bàbá dáríjì wọn tó pé kíni ohun ọmọ tó ń ṣe òpè ni wọ́n exactly bí Bíbélì ṣe ń yọ àwọn ọ̀rọ̀ yẹn fún wa nìyà gbọ́dọ̀ ní òye àwọn kan wọ̀nyí tábà tún wọ Acts of Apostles chapter 17 verse 30 Acts of Apostles chapter 17 verse 30 a tún rí i pé ó ní truly these times of ignorance God overlooked onímọ̀sọ̀lẹ̀ kan yẹn ó ní but now command all men everywhere to repent tọ́rọ̀ ní tí lọ́wọ́ gbìyànjú yẹn repentance iṣẹ́ àìmọ̀ọ́mọ̀dá agbé òfin kọ́lá wà kò sí àìmọ̀ọ́mọ̀dá mọ́ tẹ́yàn bá ṣe ọmọ ìpò ti ṣẹ̀ so ó dẹ̀ kí ẹ̀ wá sí ìrònúpìwàdà kì í ṣe pé kán máa rọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ kó ọjọ́ Sunday Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀dá next Sunday Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àmọ́ ìjọ wo ni òyìn fẹ́ ní òye ẹ̀ṣẹ̀ kan so àyè yẹn ò yọ mọ́ so tẹ́bá tún wá lọ wo Yorùbá Bible níbẹ̀ yẹn ní Acts of Apostles chapter 17 verse 30 yẹn bó ṣe túmọ̀ yẹn ni pé pẹ̀lú ìgbà ìmọ̀ yìí ni Ọlọ́run ti fún no Bíbélì sọ pé the time of ignorance Ọlọ́run fojú fò dá Bíbélì sọ pé the time of unintentional sin no only time of ignorance so ìgbà òpè ìgbà ìlóye ìgbà téèyàn ò lóye ìgbà téèyàn ò mọ̀ ìyàtọ̀ láàrin ẹ̀ṣẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ wá dàbí dáàdì kan ní láàrin mo yẹ ló làwọn fi lọ ṣọ́ọ̀ṣì bá ti lọ ṣọ́ọ̀ṣì làwọn lọ ṣọdún eégún nílùú wọn làwọn tẹ lọ pọ̀rẹ́ wọn lọ ṣe Ọ̀ṣun Òṣogbo wọn kò tiẹ̀ yé wọn àwọn tiẹ̀ mọ̀ ìgbà òpè nìyẹn ẹ̀yọ̀ kì í ṣe ìgbà ìmọ̀ọ́mọ̀dá irọ́ ìgbà òpè tí òye èèyàn nìyẹn so tàbá tó wá wo 1 Timothy chapter 1 verse 13 chapter 1 verse 13 1 Timothy chapter 1 verse 13 ẹ rí i pé ó ní although Paul ń sọ̀rọ̀ nípa ara ẹ̀ ó ní although I was formerly a blasphemer a persecutor and an insolent man but I obtained mercy because I did it ignorantly in unbelief ṣe bẹ́ẹ̀ Paul ń sọ pé ó ní bí mo tilẹ̀ jẹ́ aṣòdì sí Ọlọ́run rí àti onínúbíni àti ìkà ènìyàn ṣùgbọ́n mo rí àánú gbà nítorí mo ṣe nínú òpè àti àìgbàgbọ́ kìí ṣe nínú àìmọ̀ náà sí ní Yorùbá Bible kan mẹ́rin nínú òpè ignorance ní nínú òpè so ìgbà kan wà nínú ayé wa tí a jẹ́ òpè tá ní òye Ọlọ́run ìyẹn yàtọ̀ pátápátá so tẹ́bá tí ń gbọ́ bá sọ pé olùkọ́ Jésù bí ẹwà nínú ìsinmi àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá èdè tá a mọ̀ọ́mọ̀ dá tẹ́ bá ṣàmì ẹ̀sáìsì lẹ́ ń ṣe ẹ̀mọ̀ kan tẹ́ ń sọ ẹ̀kan ṣe ẹ̀sáìsì ṣáà ni Ọlọ́run wá kí gbogbo èèyàn kó wá sí inú ìrònúpìwàdà that's why Jésù bá dáríjì ẹnìkan ní àdáríjì òní máa lọ gbé àkókò ní má ṣe dẹ́ṣẹ̀ mọ́ so when you give your life to Jesus o ní gbọ́dọ̀ gbégbé ayé ẹ̀ṣẹ̀ so ìyẹn wá sọ pé àṣìṣe òní wà ìyẹn ibi tí sin ti farahàn nìyẹn àṣìṣe máa wà so tá àṣìṣe bá wà yẹn ìyẹn padà lọ sọ́dọ̀ Ọlọ́run kì í ṣe pé mo máa ń sọ̀rọ̀ yẹn lé aríra nígbà tá a wà ní ọ̀dọ́ àwọn pásítọ̀ tá a nígbà yẹn àwọn náà lóye náà níṣà kì í ṣe pé wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n á ní ẹ̀yìn akọni yẹn ṣe pé orin mo rántí bá sẹ́yìn lọ́dún yẹn lọ́run orin music oh my God ó ní Ọlọ́run gba bíráìbù bẹ́ẹ̀ ni Ọlọ́run gba bíráìbù ó ní mo lè fi dá Ọlọ́run gba bíráìbù inú wa ń dùn yẹ ó ní tẹ́bá Monday to Saturday whatever you do by the Sunday the more tẹ́bá lè kọrin kẹ́ dá orin bolẹ̀ ẹ máa bíráìbù Ọlọ́run ó ní nǹkan Dáfídì ṣe nìyẹn Dáfídì fúnra ẹ̀ ó lọ ń ṣàgbèrè lẹ́ ń wo yẹn so nígbà yẹn lọ́run pásọ̀ yẹn fún wa ní láìsẹ̀ láti ṣe nǹkan tó wù wá àánú òmò jọ Sunday a máa oh my God a dẹ̀ mọ̀ nípa instrument àti orin o
church a máa ṣe jẹ̀gẹ̀ àṣì ẹ̀sìn ara wa là ń jó sí táàmù wọ́n àti òye ọlọ́run wa léyè wa pé what ọlọ́run a máa dúpẹ́ o pé àkú ká tó ní òye so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀yin náà pé ẹ kú tán kó yẹ tó yé yín so ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ṣẹ̀ àti ìrékọjá àti àìṣedédé nìyẹn so èèyàn lè ṣẹ̀ èèyàn lè pè bí mistake èèyàn ò tiẹ̀ àbúyà Jésù Kristi ṣùgbọ́n transgression èèyàn ti tẹnu bọ̀ èèyàn bá lọ kó tó rí pé ṣàṣàṣàṣà mo sọ fún ẹ pé ìyẹn ni wípé àwọn tó bọ́ sínú transgression yẹn pé wọn ò mọ̀ọ́mọ̀ ẹyọ ṣùgbọ́n ìníkù tí wọ́n plan ẹ̀ ni pé báwo ṣe máa blackmail máa yé o yes ṣe tó ń fẹ́ blackmail èèyàn kò mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa máa dẹ̀ sọ báyìí nípa ẹ̀ ẹjọ́ ṣe tó bá purọ́ mọ́ èèyàn ṣé kò mọ̀ pé ìyẹn ò dáa so ìyẹn náà pè ní àìṣedéédé iniquity òní bàbá wọn so mo á sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ìmọ̀ọ́mọ̀dá àti ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀dá èwo ni yàtọ̀ ẹ̀rọ kò sí nǹkan tó ń pè ní ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀dá ní ìjọsìn New Testament ní ìjọsìn Old Testament ayé ẹ yọ kí ló dé fà abẹ́ òfin òní wọ́n wà ọlọ́run ràn wá lọ́wọ́ bí a ti ń farabalẹ̀ láti gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run mo dẹ̀ gbàdúrà ọlọ́run á fi òye yé wa lórúkọ Jésù tàbá ní ẹnikẹ́ni tó bá ní ìbéèrè àti ní oore ọ̀fẹ́ láti máa wo channel wa láti máa wo ẹni tó ní ìbéèrè láti máa dáhùn mo sì gbàdúrà pé etí aṣàlàyé ẹ̀ máa tún túmọ̀ ẹ̀ lọ́kàn wájú báyìí lọ ẹ jẹ́ a gbàdúrà ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ láì tẹ́ fún wa àyìn lóògùn tó dúpẹ́ ràn wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ògo fún orúkọ yín ọlọ́run ayérayé olú ẹ̀ fi òye ọ̀rọ̀ yín yé wa olú ẹ̀ ṣàánú fún wa ẹ jẹ́ ká lè yìn orúkọ yín ògo ní fún orúkọ yín o nígbà míì tá a tún padà dé lórúkọ Jésù Kristi á wò ìgbé ayé ara wa á sì fi ògo fún ọlọ́run ní orúkọ Jésù Kristi olúwa wa àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.